àwọn kọ̀ọ̀kan wà ní ayé nǹkan tó bá ti ní solution fún èèyàn kì í fi gbàgbà ṣe ó ṣe rectify pé very dark man you are my person now báwo lè fẹ́ ẹni tó bá máa ra titi ara titi ẹ ẹni tó bá máa ra ti bí lord ara ti bí lord ẹni tó bá máa fọ́mùgùn á fọ́mùgùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé kò sẹ́ni tó lè fọ́ ilé ayé mọ́ Nàìjíríà ló ti corrupt kò sẹ́ni tó lè fọ́ mọ́ àwọn tó máa fẹ́ ra ti bí lord yẹn wọ́n á ra ti bí lord yẹn àwọn tó máa fẹ́ ra ti very dark man wọ́n á ra ti very dark man kó fàjà jẹ́ kí very dark man jẹ́ kó máa gbó ò ní retaliate you will not retaliate ó wá rí àwọn ọ̀tá àwọn abatẹnijẹ́ wọ́n wá kóra wọn wá sọ́dọ̀ ẹ̀ ó mọ̀ pé àwọn yẹn ń ṣiṣẹ́ owó tán fún wọn ni bí ẹ gba owó báyìí lọ bá ti very dark man jẹ́ ó mọ̀ pé àwọn yẹn ń ṣiṣẹ́ owó tán fún wọn ni àwọn tó yẹ pé wọn kì í sùn àwọn máa bá ti very dark man jẹ́ látàárọ̀ dalẹ́ ni because ó níye tó ń fún wọn percentage tó ń gbà wọ́n wá kóra wọn wá sórí page ẹ ó mọ̀ pé kòkòrò ajẹnurin ni báyé wọn ṣe bàjẹ́ láyé tiẹ̀ náà ṣe máa bàjẹ́ bí lord look at you tó jẹ́ pé gbogbo page wọn báyìí very dark man ni wọn ní nǹkan kan míì tán ṣe láyé wọn ju very dark man lọ gbogbo page wọn báyìí very dark man ni bọ̀bọ́ yẹn dẹ̀ ń ṣoríire jù yálàyà bàbá wọn lọ very dark man ni gbogbo page wọn nítorí pé wọn like òtítọ́ máa kóró lára wọn wà dà pé bí wọ́n fi abẹ́rẹ́ gún wọn lára níjọ́ ṣé very dark man lọ gbé page ẹ̀ nísìn àbí wọ́n ni wọ́n gbé page ẹ̀ lọ page ibi tí o ti rí billion tí gbogbo ayé fi mú ẹ ní billionaire wọ́n gbé lọ ti gbòǹgbò wọ́n máa ń sọ ẹni tí ò ní sọ nǹkan nù àti ẹni tó máa sọ nǹkan nù ìjẹ́ ọmọ wà òkèlè nísìnyí mélòó ni àwọn tó yé ti very dark man èèyàn mélòó ló wà how many followers ló wà lórí page ẹ àwọn followers mélòó tó wá join ní page ẹ mélòó ló jẹ́ o lè rí 1 million lénìí kò gbé sí ayé wa bàjẹ́ nítorí pé o mọ̀ yí pé tó bá wà nílé ayé tó ń bá èèyàn jà tó wá rí pé kí ló dé gbogbo àwọn tó wà lórí page mi kọ́ ló eléyìí kí ló dé tẹ́ pọ̀ tó yìí láti máa bá mi bẹ́ẹ̀ ni ẹjà o mọ̀ yí pé ọ̀tá ló jẹ́ kò ń ṣe pé wọ́n like ẹ ó máa fẹ̀tọ̀ sí ẹni pé ẹ kó ibùkú kúrò lórí page mi o èmi ò lọ́ta o ẹ kó ibùkú lọ mi ò lọ́ta ẹ kó ṣì kúrò lórí page mi torí pé tó bá dá pa ó orí ẹ ló máa dálé lórí kò ń ṣe orí àwọn olórí burúkú tí wọ́n like very dark man tó ló tàṣírí wọn síta wọ́n like very dark man ṣọ gbogbo bí tó wá ti ń bá ti very dark man jẹ́ ibẹ̀ la máa ti máa rí wọn. wọ́n kàn wá lo page ẹni billord torí pé wọn ò nífẹ̀ẹ́ very dark man torí ó gbé àwọn àṣírí kankan síta nípa wọn tó jẹ́ ká rí ojú àṣebí ó wá rò bóyá wọ́n nífẹ̀ẹ́ wọ́n bó ṣe bá mi bú very dark man o inú rí ń dùn wọ́n ti gbọ́ pé ẹ̀ síta o very dark man wá bọ́ síta you cannot shame the shameless ó wá fọwọ́ ara ẹ̀ ó gbé fóònù ẹ̀ báyìí ó mú ọwọ́ ara ẹ̀ báyìí ó fi ya fídíò òkú ẹ̀ ó ní tẹ́lẹ̀ pé èyí tí òun gbé kiri tó ti lọ sọ 500,000 fún yẹn pé yẹn ó dùn wọn ní. ó sẹ́ǹdì ẹ̀ sí ẹ níbi tó ti lọ́pọlọ níbi tí ọpọlọ ẹ ti bàjẹ́ tó rò bóyá o fẹ́ ṣéèmù shameless very dark man ó fi ọwọ́ ara ẹ ò dẹ̀ fi ṣe rẹ̀ bí ẹ ṣe máa fọwọ́ ara yín ṣe ra yín nìyẹn. I'm telling you bí ẹ ṣe máa fi ọwọ́ ara yín ṣe ra yín ó sẹ́ǹdì ẹ̀ sí ẹ bí lọ́dọ̀ ó ní ojoojúmọ́ lòun máa sẹ́ǹdì tuntun sí ẹ láàárọ̀ òun máa sẹ́ndì okó òun sí ẹ̀ òun máa yà òun dẹ̀ máa sẹ́ndì ẹsẹ̀ òun máa ṣe fídíò ẹ̀ ní ojoojúmọ́ ló máa gbà ìgbà tó gba lákọ̀ọ́kọ́ lánàá ó sáré gbé sórí page ẹ̀ look at yourself ayé ẹ̀ ti bàjẹ́ bí lord the only thing tó kọ́kọ́ sẹ́ ó sáré lọ gbé sórí page ẹ̀ ibẹ̀ kọ́ ló yẹ kó ti ronú pé mo san 500,000 fún èèyàn láti gbé okó bọ̀bọ̀ yìí fún mi èèyàn ọkùnrin bí títí ẹ very dark man gangan wá sẹ́ndì ẹ̀ sí ẹ ó wá gbé sórí page ẹ olórí burúkú somebody ẹ mọ̀ pé billionaire tó jẹ́ yìí ó ti wọ lọ́pọlọ ó ti wò bóyá is above the law lọ́dọ̀ Instagram àbí you have above the law lọ́dọ̀ Instagram olórí burúkú somebody but I'm very very sure pé àwọn àti ẹ̀kọ́ ló máa àwọn ratio àwọn ọkọ ló máa kí ló wúkọ ẹ̀ àwọn ọkọ ló máa report ẹ̀ Instagram gangan wá yọ page ẹ̀ wọ́n yọ tí gbogbo ògbésí ayé very dark man tó wá ju ẹ lọ́nú ayé ògbésí ayé wà á ẹ̀ṣẹ̀ wá máa rákòrò
wàá ṣe wọ́n máa build the page padà page tó ti ní owó wọ́n sọ fún Lizzy nígbà yẹn wọ́n ní francas ó dá saga nǹkan burúkú ni saga ó ní àti olóṣì èèyàn àti olórí burúkú ẹ̀dá lòun máa dá lóhùn Lizzy ló wá dẹni tó sọ pé òun ṣí ṣọ́ọ̀bù ní Àbújá tí ò lè fi wọn àgbáyé location tó wà kò lè fi ṣọ́ọ̀bù yẹn wọn àgbáyé ó wá dẹni tó jẹ́ yí pé ó ń fọwọ́ bò ó jẹ because kò rí o Àbújá yẹn ò rí o ibi tí ayé Lizzy bàjẹ́ délé ní ó ń parọ́ lórí ayé ní nítorí pé wọ́n bá kanlẹ̀ Ọlọ́run ní jẹ́ kó bá ẹ kanlẹ̀ use your brain wọ́n máa ń sọ fún yín ẹnikẹ́ni ò lè gbé ẹ ṣubú tí o bá ti gbé rẹ ṣubú kò tí yé ya ẹ ẹnikẹ́ni ò lè gbé ẹ ṣubú tí wọ́n fún ara ẹ ò bá ti gbé rẹ ṣubú kò tí yé ń sìn kọ́ pọ̀ lé ẹ lórí kọ́ wọ 200 tí wọ́n fún ara ẹ ò bá ti ṣubú kò sẹ́ni tó lè gbé ẹ ṣubú ọ̀rọ̀ lásán ló máa sọ because o ní láti pìpì ara ẹni ọ̀rọ̀ lásán ló máa sọ tó ò bá ti jẹ́ kí ọ̀rọ̀ anybody wọn bó ṣe pé 100 yẹn tó ò jẹ́ kí ọ̀rọ̀ ẹni kankan wọn kó affect life ẹ ọmọ wa máa prosper lórí Lizzy ìgbà tí Lizzy ṣí shopping mall tó ṣí mall tí ọba something yẹn gbogbo ayé kọ́ lórí a rí gbogbo àdírẹ́sì a rí gbogbo ibi tó wà ó wà lóhun ṣí ṣọ́ọ̀bù òun ṣí mall kan sí Àbújá a rí sójú ẹlẹ́gbẹ́ kan mọ́ ẹlẹ́gbẹ́ kan wọ́n wá ṣó tébù ẹlẹ́gbẹ́ kan wọn ò wá lè ṣó gbogbo faranda gbogbo ẹ̀ pátápátá ibi tí wọ́n bá yé Lizzy dé ó ń fọwọ́ bò jẹ ni ibi tó bá yé dé ọ̀gbẹ́ni tó bá ti rí pé ọ̀nà tó fẹ́ tọ̀ ọ̀nà ìparun ni bá mi kú òun bẹ́ẹ̀ ayé máa kàn rẹ́rìn díẹ̀ ni mi ò ṣe owó ẹ̀kan check ẹ̀. ó pé £99 to £1. Oh, ẹ má worry. The other one that you. ẹ ṣé gan God bless you ma ti kó mẹ́ríkè ní wa ọmọ anta mẹ́ríkè ọwọ́ mo máa ti ra mẹ́ríkè ṣé kò yẹ yín sìn tó bá ti rí pé ẹni tó ọ̀nà tó ń tọ̀ yìí ọ̀nà ìparun ni bá mi padà sẹ́yìn jẹ́ káyé rẹ́rìn pé òrí ó ti sékè I'm so fucking what ayé tó rẹ́rìn náà ló máa padà ṣe congratulation fún ẹ tell you ayé tó fi ẹ́ rẹ́rìn tó sọ pé òrí àwọn ti win ẹ kò sí nǹkan tó ń jẹ́ winner because ó ṣì wà láyé ó ṣì lè fún ìyá láyà wọn jẹ kò sí nǹkan tó ń jẹ́ winner tí Lizzy mama kígbe orí kò lè draw pẹ̀lú mi kò lè mú draw pẹ̀lú mi wo bí tí draw ẹ̀ gbàdé wo bí tí kò lè mú draw pẹ̀lú mi wo bí tó bá Lizzy dé àwọn kò lé níyàn àwọn ni òun àti Lizzy jọ ń bá wọn. He came. Yeah, he came. Thank you. I'm going out for a couple of hours. All right, sir. God bless you. Wo àwọn tí Lizzy ló di igbá ìkólẹ̀ lọ́wọ́ kí ló wúkọ bọ̀bọ́ yẹn náà ọmọ Ṣéwù Lizzy di igbá ìkólẹ̀ lọ́wọ́ ọmọ Ṣéwù lọ́wọ́ bọ̀bọ́ single mother kí ló wúkọ Wàsíù single mother bí kí ló wúkọ bọ̀bọ́ yẹn mi tiẹ̀ wọ́n ti wúkọ ẹ̀ kẹ́ni bọ̀bọ́ kan tó máa ń pè ní single mother Lizzy di igbá ìkólẹ̀ lọ́wọ́ ẹ̀ almighty Lizzy tó máa ń sọ fún ẹ yí pé let me tell you one thing tí ẹ understand tó bá gbé nǹkan dání tó pressure sínú ìgbésí ayé ẹ ọmọ jẹ́ kán tẹ̀ mọ́lẹ̀ sọ fún wọn sorry kò ń ṣe nítorí pé àìlè sọ yí pé kí ló dé tó ṣe tẹ̀mí mọ́lẹ̀ ó ti torí nǹkan tó pressure tó gbé dání torí ó ṣe é ṣe tó bá sọ̀rọ̀ kí kinní yẹn jábọ́ fọ́ torí kinní yẹn tó gbé dání ìdí nìyẹn tó ṣe sọ sorry ṣé o mọ̀ pé ẹni tó tẹ̀ mọ́lẹ̀ tó sọ sorry fún ṣé o mọ̀ mọ́ wọn máa rókì ó ara ẹ̀ máa fà pé pẹ̀lú bóun ṣe tún tẹ̀ mọ́lẹ̀ kó máa tún ṣe sorry fún òun àní kò ní lè ṣèkà fún ẹ lọ́la tó máa wọn sí ẹ lọ́la gan kò ní lè jẹ́ṣẹ́ yẹn tẹ́lẹ̀ yóò wo Lizzy lọ́jọ́ tẹ́ni òun ló ń wá pé ó ń wá pé àbí pé sẹ́ẹ̀ kọ́ máa ṣe congratulation fóun congratulation lórí irọ́ Lizzy wá di ẹni tí ò ní nǹkan kan mọ́ mo ti ẹ̀ gbọ́ tí kí ló wúkọ ẹ̀ omi yalé ó ní pé ìgbà tó ń wà nínú ayé Lizzy ní Lizzy ní shopping mall ìgbà tó wọnú ayé Lizzy ó balẹ̀ ayé Lizzy jẹ́ ni ó balẹ̀ ayé ẹ̀jẹ̀ pátápátá ayé Lizzy wá wà ní kòròfo Lord bó ṣe máa balẹ̀ ayé ẹ̀jẹ̀ débẹ̀ nìyẹn ewu bó ṣe rí àwọn ọ̀tá very dark man lórí bẹ́ẹ̀ jẹ́ ó yẹ kó lé wọn dànù ni because very dark man is a boy to boy like you man to man ẹ̀yin méjèèjì
man to man ó bá ṣe gbé ilé iṣẹ́ ẹ wálẹ̀ nsìn àwọn fẹ́ dàbí ẹ gbogbo àwọn tó wá sórí page ẹ pátápátá they wanted to be like you Billord all of them want to be like you all of them they want people to call them billionaire like you do you think they are happy that ṣé wọ́n nìkan lólówó láti lè ṣe business ni but Ọlọ́run gbà fún ẹ because God answer your prayer bó bá ṣe ń gbà God answer your prayer they want to be like you they want the whole people in the whole world to call them billionaire as well now they are so happy that your business will crash. Oh gosh! You think they are happy that you are fighting very dark man? No, they are happy that you have lost, that you are a loser, Billord. They are so happy now. They are so happy. Many of them that come to your page, they will go to very dark man inbox. Let's look at very dark man. They have billion for them to do that kind of a business. They are ready to bring it down. Even they are ready to bring it down to 200,000 to sell it. You think they like you? Look at you. Use your sense. Táyé bá ńjẹ kó rọra jayé. Torí ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Nígbà tí Ọlọ́run gbé ẹ dìde kúrò nínú ọ̀fọ̀wọ́fọ̀. Tó wá sọ yí pé àwọn olórí burúkú ló fẹ́ máa rò papọ̀. Tó wá sọ pé àwọn tòṣì èèyàn. Àárín wọn ló ti fẹ́ máa ṣọlá. Ó mọ̀ pé ó máa padà tó tòṣì ni. Ó mọ̀ pé ó máa padà di òtòṣì. Kí ni ìjà? Kí ló ń jẹ́ ìjà? Ó sọ pé kọ́ ló ń fa aṣọ ìjà yẹn. Aṣọ ọjà mi ti yá. Aṣọ ọjà mi ti gbó dànù. Mo ti sọnù. Bẹ́ẹ̀ni kan fọ́ mi létí máa dọ̀bálẹ̀ fún aṣọ ìjà mi ti yá. Nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Kó dá sẹ́fẹ̀. Ìwọ àti very dark man. Ojúgun àti. Kó dá sẹ́fẹ̀. Wá sọ 500,000. Billord, you are a wicked person. You pay 500,000 láti lè rí oko very dark man. You are so wicked. 500,000 tó yẹ kó fún àwọn tí ò ní. Àìmọye àwọn ọmọ tó wà tó jẹ́ pé wọn ò tí lọ sí school. Torí wọn ò rówó school san. But ó lè san 500,000 láti lè gba oko very dark man. You are a wicked soul. Oh, ìṣèyàn gidi Billord. You are just too wicked. At the end of the day, very dark man laugh last. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dìde ogun. Very dark man ṣì ń fi ṣe lẹ́yà náà ni. Look at you. This life, owó tó make, èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ make owó yẹn. Did they give you the good advice? No. Owó tó ní, èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ ní owó yẹn. Tó wò pé ṣé wà nìkan ni. Na only you waka kan. Na only you waka kan. But kò mọ bó ṣe ń struggle ayé ẹ̀. Kò yé ẹ̀ sìn. Kò mọ bó ṣe ń struggle. Because òun ṣe ń sùn. Ìwọ dẹ̀ wà lórí ìdúró. Ìwọ dẹ̀ wà níbi tó ti ń supply kiri. Ṣé o mọ̀ pé kò lè yé bówó yẹn ṣe dé. Because òun lòun wà, ojú òun ló wà. Nígbà tó máa jí, ó kàn rí pé olówó ni. Kò lè yé níbi tó ti kiri lọ. Kò lè yé. Ìwọ gangan sí ihò tó ń bá wọn gbé gàrí. Bó ṣe ń gbé gàrí ló ń gbé pọ̀mọ́ ló ń gbé oríṣiríṣi. Kò lè yé. So ó máa wish láti dàbí ẹ. Kò dẹ̀ mọ̀ pé tó bá dàbí ẹ, ó ṣe é ṣe kó fayé lẹ̀ lọ. Kẹ́mi ẹ̀ má lè gbé nǹkan tí ẹ̀mí ti ń gbé. Ó ti rí gbèsè ayé. Ọlọ́run má jẹ́ àfọwọ́ ara wa ṣe ra wa. Òun ni ọ̀rọ̀ Billord. You have used your hand to do yourself. Ó ti rí gbèsè ayé ẹ báyìí. Ó ti fi ọwọ́ ara ẹ ṣe rẹ̀. Nǹkan tó yẹ pé ọkùnrin lẹ́yìn méjèèjì ó lè parí ẹ̀ tó máa dà sẹ́fẹ̀. Àwọn tó bá fẹ́ sọ pé ọ̀lẹ ni ẹjẹ́ kan sọ bẹ́ẹ̀. Tó máa dà sẹ́fẹ̀ tí wà àti very dark man máa parí ìjà. Ọ̀nà gbogbo èèyàn ọ̀nà àti jẹ́ tí èèyàn bá dìde láti fẹ́ di má bẹ́ẹ̀ ni yẹn jà o. Ò ń ṣe ìjà ló kàn o. Torí o mọ weapon tí ẹni yẹn ti gbé dání láti fi bà tiẹ̀ jẹ́. Ìjà kọ́ ló kàn. Ìjà kọ́ ló kàn. Ẹ rántí ìgbà tí wọ́n lọ ya fídíò ilẹ̀ Lizzy. Ẹ rántí. Wọ́n ya ògùn bẹ́ẹ̀ àbí wọ́n ya ògùn bẹ́ẹ̀. Adúrú àwọn èèyàn tó ra ilẹ̀ yẹn gbogbo wọn pátápátá ló gbowó wọn. Nígbà tó máa gbé fídíò yẹn jáde pé Lizzy rí ògùn mọ́lẹ̀ nínú ilẹ̀ yẹn. Do you know how many customers Lizzy lose? So many gold there ló lọ tà. Màá bá yín gbé fídíò yẹn síta nígbà tó ń ṣàlàyé. So many gold there ló lọ tà.
so many gold there ló lọ tà láti lè fi refund owó wọn padà because òun fi pé òun ti talẹ̀ kóhun tún lọ fi owó yẹn invest business mi kò mọ̀ pé wọ́n máa padà wá láti wá gbowó ṣé ó gain nígbà tí òun àti Esabod jà kò gain ṣé Esabod talẹ̀ no ta ló talẹ̀ Lizzy ta ló lose Lizzy kò gain Lizzy ṣàlàyé kò sẹ́ni tó fẹ́ ra lẹ̀ yẹn oògùn tí wọ́n sọ pé ó wà lórí ilẹ̀ yẹn òun làwọn ayé ń fẹ́ òun làwọn ayé ò ṣe ra ilẹ̀ yẹn òun ló ṣe ń gba owó wọn padà gbogbo wọn gba owó wọn padà pátápátá géènì tó yẹ kí Lizzy rí kọ́ lórí tani tí ẹ bàjẹ́ Lizzy ṣé tí Esabod bàjẹ́ no ṣé ti rí pẹ̀lẹ́ ó ní òbí ó dẹ̀ lákọ two ways ni sorry jẹ́ nílé ayé ṣé kò yẹn ń sè ògbé sí ayé ẹ̀ àǹkárá tí Lizzy máa ń tà ní 3 million ṣọ́ọ̀rà mọ́ ó sẹ́ni tó rà mọ́ ta ló tún búkú Lizzy láti 100,000 tó bá fẹ́ rí Lizzy sójú tó fẹ́ kí Lizzy tajà fún ẹ wàá 100,000 wàá dẹ̀ búkú ẹ ni ta ló ń búkú ẹ mọ́ sí nobody tó ń búkú ẹ mọ́ kò sẹ́ni tó fẹ́ búkú ẹ mọ́ kò sẹ́ni tó wà interested tó fẹ́ raṣọ Lizzy mọ́ gbogbo èèyàn ló ti gbégbá ẹ̀ because a lot of people want to be like her ó dẹ̀ fún wọn láyè kí wọ́n gbégbá ẹ̀ because òun ló sọ yí pé òun fẹ́ welcome me to saga ṣé ibi tó ti ń ṣe saga ló ti fẹ́ ráyè láti búkú èèyàn pé kó wá rí òun kó lè wá taṣọ fún ṣé ibi tó ti ń ṣe saga ibi tó ti jókòó fún 6 hours ibẹ̀ lèèyàn máa ti wá raṣọ lọ́wọ́ ẹ̀ no ṣé ibi tó ti ń ṣépè tó gbé aṣọ kan séjìká ṣé ibẹ̀ lèèyàn máa ti wá raṣọ ṣé kírìmù tí Lizzy ń tà lọ́jọ́ tèmi ṣé kò wọlẹ̀ ó wọlẹ̀ bí àrà ẹ̀sùn rí Lizzy kò polówó cream no so many things tó ń ṣe ló wọlẹ̀ bí àrà ó wọlẹ̀ bí àrà ìjó tí Lizzy ń jó láti máa fi polówó ṣé kò wọlẹ̀ bí àrà ó wọlẹ̀ bí àrà ṣé àwọn tó wá ń wo Lizzy tó ń support ẹ̀ nígbà yẹn ṣé wọn fẹ́ dàbí Lizzy wọ́n fẹ́ jọ Lizzy tó bá rí anybody tó ń jà tó ń sọ fún ẹ pé ìjà yẹn ni kó máa jà lọ wà á tó rí pé á tó gbé nǹkan tó ń ṣe gangan ohun láti ṣe ni ṣùgbọ́n tó bá rí ẹni tó ń jà tó sọ fún pé ó ti tó má jà mọ́ àwọn tí ò fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹni ẹ̀ o àwọn tí ò fẹ́ kí tiẹ̀ bàjẹ́ ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó fẹ́ kí tiẹ̀ bàjẹ́ ó máa sọ fún ẹ pé máa jó lọ́mọ owó ẹ̀yìn kankan ó ń pẹ́ kẹ́yìn yẹn tó bàjẹ́ jọ kí ni àtúnṣe tó ti ṣẹlẹ̀ sínú ìgbésí ayé Lizzy ó wọlẹ̀ bí ara ni wọ́n wá lọ ń gbé gbogbo once upon a time Lizzy ayé Lizzy ti bàjẹ́ gan wọ́n wá lọ ń gbé gbogbo once upon a time Lizzy wá wọ́n wá lọ ń gbé gbogbo once upon a time ẹ̀ wá no ayé Lizzy ti bàjẹ́ gan wọ́n wá lọ ń gbé gbogbo once upon a time Lizzy wá bó ṣe máa ń ṣe fake gbogbo iṣẹ́ tí Lizzy ti ṣe wọ́n wá lọ ń gbé once upon a time ìbọ̀ máa fi sórí WhatsApp mi ìbọ̀ guys màá lè bá yín play wọ́n wá lọ ń gbé gbogbo once upon a time Lizzy wá Jésù mo máa ló wà ìbọ̀ guys mo gbé sí bíbá ma lo wa kini wọ́n lọ ń gbé gbogbo once upon a time Lizzy wá guys ẹni sì wò fún mi ṣé ti rí gbogbo iṣẹ́ tó ti ṣe tí ò wà successful lórí ẹ̀ ṣé ti rí mo ń bọ̀ ohun ẹni má worry ṣé ti rí okay jẹ́ ń ṣe dáadáa ẹ ti rí ìfẹ́ lè jọ ṣé ti rí gbogbo iṣẹ́ ṣé ti rí gbogbo kíní báyìí kò sí nínú existence mọ́ ṣé ti rí gbogbo nǹkan tẹ́ rí yẹn kò wà exist mọ́ gbogbo ẹ wọlẹ̀ bí àrà nígbà tó sọ yìí pé welcome me to saga gbogbo iṣẹ́ tẹ́ rí ń bíbà yìí ẹ gbàgbé ohun yẹn kọ́ àwa interested nínú ohun yẹn gbogbo iṣẹ́ tó wà ní bíbà tó sọ pé Lizzy àbà àfojú rí mọ́ gbogbo ẹ wọlẹ̀ bí àrà gbogbo ibi tó sọ yìí pé ó pọ́n délẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ó pọ́n délẹ̀ mọ́ fresh tomato kò sí nǹkan tó ń jẹ́ fresh tomato mọ́ Lizzy Ajonrin kíní kan ẹyin lójú kò sí nǹkan tó ń jẹ́ ẹyin lójú mọ́ dandruff jam àgbà kò sí wọ́n bàjẹ́ náà ẹ mọ bóyá bàjẹ́
ṣé wọn pé Lizzy máa ń polówó cream ọmọ ẹ̀ dẹ̀ jóná àwọn Lizzy jóná gbogbo owó ẹ̀ jóná ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́ nìyẹn kò sẹ́ni tó máa fẹ́ ra cream yẹn lọ́wọ́ ẹ̀ ìwọ tó ń ta cream tí wọ́n gan fún ara ẹ̀ gbogbo náà kù ẹ̀ ti jóná kò ṣe pé wọ́n wá wo ṣó ẹ̀ o wọ́n wá wo minus tó wà nínú ayé ẹ̀ òun ló wá wò gbogbo náà kù ẹ̀ ti jóná gbogbo owó ẹ̀ ti jóná gbogbo ohun ẹ̀ dúdú Lizzy á sọ wípé yàrá tó ń wọ̀ ló tóbi ju ọ̀rọ̀ tí ó make sense a ní yàrá tó ń wọ̀ ìgbà tó ń ṣe show yẹn shadow òun ní ibòjì ní pé ibẹ̀ yẹn ò bright tó ni torí ẹ̀ ló ṣe ní dark knuckle àti ohun tó ti jóná ó wà òkè fún àwọn tó like ẹ̀ láti gbọ́ ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbé gbogbo cream olórí burúkú tó ń tà wọ́n máa gbé gbogbo ohun ẹ̀ tó ti jóná wọ́n á gbé sí inú cream yẹn jọ tó bá jẹ́wọ́ ni tó fẹ́ ra cream lọ́wọ́ Lizzy tó dẹ̀ jẹ́ pé 1 million ní àwọn ọ́ìlì yẹn ṣé wàá rà lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ pé òní ìrà wá lọ́ra jẹ́ ń bò mí tó o kò ní rà bí gbogbo àwọn cream yẹn ṣe wọlé nìyẹn guys gbogbo ẹ̀ wọlé ni bí gbogbo àwọn cream yẹn ṣe wọlé nìyẹn lẹ́yìn wọ́n wà successfully success láti balẹ̀ ayé Lizzy jẹ́ because Lizzy fi ayé títí ẹ̀ lé wọn lọ́wọ́ pé ẹ̀ bàjẹ́ kò sí èyí níbi tí ayé Lizzy bàjẹ́ dé ó máa lọ máa ṣa comment ṣe mọ̀ pé òun ló gbé rẹ̀ lé wọn lọ́wọ́ pé ẹ̀ bá yóò ń jẹ́ ṣe ti rí àwọn comment tó ṣàyẹn ẹjọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ orúkọ ẹni tó ṣa comment ẹ̀ ṣé kọ́lé sáyé ṣé nílé ayé ẹni yẹn ṣóra lẹ̀ rí ẹni yẹn ògùn mọ́tò rí ẹni comment ẹni tó ṣàyẹn position wo lẹni yẹn ní nínú ayé kò sí àwọn ọmọ kò lé nìyàn ni Lizzy máa ń bá jà Lizzy á máa drag àwọn ọmọ kò lé nìyàn bíi pé wọ́n jọ wà nínú set ayé Lizzy wá bàjẹ́ wà ní pé wọ́n bà ayé òun jẹ́ Ìyábọ̀ ló bà ayé òun jẹ́ ṣé Ìyábọ̀ ló sọ pé kó máa lọ ṣa gbogbo àwọn comment Ìyábọ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn ọmọ kò ní lárí àwọn ọmọ kò láyọ̀ Ìyábọ̀ ló sọ pé yá máa lọ máa ṣa àwọn ọmọ kò ní lárí àwọn ọmọ kò láyọ̀ ó wá rò bí èpè tóun bá ṣiṣẹ́ fún Ìyábọ̀ lọ́jọ́ tèmi ó máa mọ Ìyábọ̀ kò lè mọ Ìyábọ̀ kò lè mọ torí pé àwọn ọmọ kò ní lárí àwọn ọmọ kò láyọ̀ àwọn yẹn ń kú sí ayé wọn pẹ̀lú àwọn comment yẹn wọ́n fi ń kú sí ayé wọn because wọn kì í ṣe fans ẹ ó di dandan kan bí ẹ nínú ó di dandan torí pé ilé ayé tá a wà yìí ó lè sọ pé kí gbogbo ayé pátápátá kó nífẹ̀ẹ́ láyé ó lè sọ bẹ́ẹ̀ kí gbogbo ilé ayé tá a wà yìí kó sọ pé ìwọ nìkan ni kán nífẹ̀ẹ́ ìwọ gan máa ya wèrè tí gbogbo ayé bá nífẹ̀ẹ́ torí inú ẹ máa dùn lájọ́ ọ̀dù débi pé wàá kàn yà wá kàn wípé ó ya wèrè ni because o gbọ́dọ̀ ná ọ̀tá o gbọ́dọ̀ ní alátakò ó máa ní ẹni tó máa jealous ẹ pẹ̀lú bó ṣe ń wọ àkísà yẹn ó máa ní ẹni tó máa jealous ẹ but Lizzy kọ́ at the end of the day kí ló ṣẹlẹ̀ ó di ẹni tó sọ pé òun kọ́ mo kọ́lé sí Àbújá mo ti ní shopping mall l'Àbújá shopping mall tàbí foundation shopping mall tó fìgbà kankan show foundation fún wa ibo wà ní shopping mall yẹn ti bẹ̀rẹ̀ ṣé èèyàn kàn máa dédé jí láàárọ̀ kùtùkùtù ẹ̀yin ò sọ fún wa yín pé báwo ni ọ̀rọ̀ Àbújá yẹn ṣe jẹ́ shopping mall tí kò sí foundation ẹ má gbàgbé pé ilé tó wà ní Ìbàdàn tó sọ pé láti kọ́ ṣé ẹ rí foundation ẹ̀ ṣé ẹ rí foundation ẹ̀ ẹ rí foundation ẹ̀ ó dẹ̀ ní láti kọ́lé sí Ìbàdàn ó dẹ̀ sọ fún yín ó dẹ̀ jí láàárọ̀ ọjọ́ kan ó lóun ti wà nílé ọkọ òun ní Ìbàdàn ẹ̀yin draft ni ẹ̀yin ò draft náà nígbà tó sọ yín pé òun ń ṣe paradise Lizzy Ajonrin paradise ìgbà tó sọ pé òun fẹ́ kọ́ shopping mall òun Obas mall tó sọ pé òun kọ́ ṣẹ́yìn orí ìgbà tó ń ṣe foundation ẹ̀ ẹ̀rí foundation ẹ̀ ẹ̀rí foundation náà tó wọn máa ṣe show níbẹ̀ tó wọn máa ṣe show níbẹ̀ ẹ̀rí foundation ìjẹ́ ẹ̀rí foundation yọ Àbújá ṣe ẹ̀rí foundation Àbújá nígbà tó bá fi gbogbo ilé ayé kọ́lé tán lórí irọ́ ayé Lizzy ti bàjẹ́ bí kí Lizzy polówó mọ́tò kó sọ pé òun ń ta mọ́tò lójú títì àwọn mọ́tò tó ń lọ lójú títì Lizzy àwa ṣe bánà àwa fi sí ara ayé Lizzy ti bàjẹ́ fúnra o àwa ṣe bánà àwa fi sí ara ilẹ̀kùn ẹ mọ àwọn géètì yẹn àwọn géètì tó wà ní ojú títì ó ti yẹ yín sìn ilé onílé ni o ẹ máa gbọ́ o Lizzy àwa ṣe bánà bíi pé ó wọnú ilé yẹn wá àwa ṣe bánà síbi àwa sáré máa ṣe show àwọn mọ́tò àwọn máa kọjá ládùúgbò yẹn wọ́n máa kọjá lóhun ta mọ́tò tí ò sí kálọ̀tì òun ta mọ́tò ẹ lè gbé mọ́tò yín wá ẹ máa gbọ́ ẹ lè gbé mọ́tò yín wá máa bá yín ta ẹ lè gbé mọ́tò yín wá ká bá yín ta
ó dẹ̀ ní ká lọ táwọn yẹn bá fẹ́ gbé mọ́tò wá bá lọ páàkì ẹ̀ sọ́dọ̀ ẹ̀ wá lóun ta mọ́tò àbí kó lọ sọ́dọ̀ mẹkáníìkì Lizzy adọ́dọ̀ mẹkáníìkì tó ń fi fẹ́ tún mọ́tò ṣe bí ó lọ pọ́ǹpù táyà ń bẹ́ẹ̀ á lóun ta mọ́tò àti sáré ṣe advert òun àti bánà ọjọ́ rìn kiri ni á sáré mú bánà yẹn àtò tí láti bá mọ̀ pé ò ní nǹkan kan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wàláì tàláì láti ò ní súnmọ́ ẹ̀ wàláì ìdí nìyẹn tó ṣe ń ṣọ́ Fọlá pé ó yẹ kí Fọlá ti lọ marry ó yẹ kí Fọlá ti lọ marry because ó mọ̀ yí pé ojú láti ti là àmà rí láti ní Àbújá yẹn Lizzy àrí láti l'Àbújá yẹn oh my God oh my God Ọlọ́run fún wa ní ìfọ̀kànbalẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ fún Lizzy torí ẹ̀ ló ṣe máa sá kiri Ọlọ́run fún wa ní ìfọ̀kànbalẹ̀ Lizzy ò ní ìfọ̀kànbalẹ̀ mọ́ torí ẹ̀ ló ṣe ń sá kiri because ó ti mọ̀ pé ẹ̀wọ̀n dé ó di dandan kó sá lọ s'Àbújá because ó mọ̀ yí pé ẹ̀wọ̀n ti sílẹ̀ fún ẹ ó di dandan kó máa sá kiri ó wá sọ pé Ìyábọ̀ Òjó ń sá kiri ni o tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ ni kí ló fẹ́ mú Ìyábọ̀ Òjó láti sá kiri o rí content mélòó tó ti ṣe láti inú ilé kí ló dé tó ṣe máa sá kiri ṣé ó wà lórí social media tó ń ṣépè fọmọ ṣé Ìyábọ̀ Òjó wà lórí social media tó ń ṣépè fọmọ so kí ló wá dé tí Ìyábọ̀ Òjó máa sá káàkiri tí Nigerian police bá máa mú Ìyábọ̀ Òjó wọ́n máa invite ẹ ni tó máa wá gbé wọ́n máa invite ẹ ó dẹ̀ máa lọ síbẹ̀ ó máa lọ síbẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀ because ó mọ̀ pé nǹkan tó ń ṣe nìyẹn that's why ló ṣe máa bọ́ síta lóhùn ló máa ṣe show because ó lè ṣe show lójúmọ́ mọ́mọ́ ó ti mọ̀ pé wọ́n máa ka ẹmú bẹ́ẹ̀ báwo lèèyàn ṣe máa ní shopping mall mo ní lè sọ fún yín pé àdírẹ́sì shopping mall mi lélẹ̀ kí ni àdírẹ́sì shopping mall ẹ ní Àbújá kò ní kò ládírẹ́sì àwọn tiẹ̀ ó gbé jọ́bọ́lé wọlé àwọn gbọ́mọ̀ pé ò ní shopping mall wọn ò bí gúdù mọ́ fádà wọn rẹ láti sọ fún ẹ pé ò ní shopping mall wọn ò bí gúdù mọ́ fádà wọn rẹ láti sọ fún ẹ pé ò ní shopping mall àwọn gbọ́mọ̀ pé ò ní shopping mall kankan shopping mall tí wọ́n fún wa rẹ ò lè ṣe fídíò kó gbé fídíò báyìí kó mú fóònù báyìí kó gbé dání ó jẹ́ pé fóònù yìí lélẹ́yìn sí yìí o kó wá mú fóònù yẹn dání báyìí ó ti yẹ kó máa ṣe fídíò pé ẹ wo shopping mall mi o ẹ wo nǹkan t'Ọlọ́run ṣe o kó máa ṣe fídíò bẹ́ẹ̀ báwo lè ṣe you can't do it full of lies aláyé ń wá aláyé bàjẹ́ full of lies you are just full of lies ìgbésí ayé ẹ ó wà ní júùjù ní ìgbésí ayé ẹ ìgbésí ayé ẹ lónìí ó ti yẹ jọ̀ọ́ ta ni ìwọ àti ẹ train complete me understand ta ló ń ṣe competition pẹ̀lú ẹ ta ló ń ṣe competition pẹ̀lú ẹ gbogbo àwọn Nollywood tó fẹ́ máa ṣe competition pẹ̀lú wọ́n lówó jù yá ẹ lọ ó dùn ẹ gan because acting sense kò sí lọ́pọlọ ẹ ó mọ art gbogbo fíìmù tó ti art láyé ẹ bíi pé kò jalè kò ṣàṣẹ́wó kò gbọ́kọlọ́kọ kò ṣe dìdìrìn àwọn fíìmù tó ti art láyé ẹ nìyẹn ó art any film tó make sense bíi pé kò lo jìbìtì ó ní sense láti lè fi art movie ẹni tó fẹ́ ṣe leading role nìyẹn o tí ò ní common sense láti lè lead role ó fẹ́ máa ṣe bí olówó ó dẹ̀ lówó lọ́wọ́ ó ní nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn tó bá wà pẹ̀lú ẹ ẹrú ló máa ń ṣekú mi ìrẹ́ nìkan kan tó súnmọ́ ẹ Lizzy tó ṣoríire mi tí rè this is 2025 Àríkẹ́ ti wà lọ́dọ̀ ẹ so many years àwọn family Àríkẹ́ wọn tí ì jẹun ọmọ Àríkẹ́ ò lè ra mọ́tò fún bàbá ẹ̀ àbí kó ra mọ́tò fún ìyá ẹ̀ Àríkẹ́ ò tí ì kọ́lé fún ìyá tó bí Àríkẹ́ ò ní nǹkan kan Àríkẹ́ was nobody nínú ayé Àríkẹ́ was nobody Àríkẹ́ ò ní ṣọ́ọ̀bù títí ẹ̀ Lizzy you are a bomb bastard telling you bomb bastard ló jẹ́ kò sẹ́ni tó ṣoríire lẹ́gbẹ̀ẹ́ telling you kò sẹ́ni tó ṣoríire lẹ́gbẹ̀ẹ́ God bless you bàbá irọ́ ló gbé dání ìgbà tí Ìyábọ̀ Òjó padà sí ṣọ́ọ̀bù ẹ̀ tó dé láti ìkómọ tó ṣe fọ́mọ ẹ̀ tó dé láti ọmúgàn tó ṣe Lizzy Ajonrin ó máa padà sí ṣọ́ọ̀bù ẹ̀ ó máa fi hàn wá
bí àwọn tí ń ta súyà ó máa fi wọn wá ìbínú yẹn ló jẹ́ kó wá sọ fún wa pé o ti ní mo ti kọ́ shopping mall ṣé bó ṣe máa ń kọ́ shopping mall nìyẹn ṣé òun mí nínú náà ni bí àwọn tó tiẹ̀ kó sábẹ́ tó hàn tiẹ̀ lọ sí school ṣó bí omi yalé tiẹ̀ kàwé ṣe bó mi yalé kàwé ṣé òun mí nínú nǹkan èèyàn kọ́ shopping mall ni òun mí nínú torí wàá kọ́ ṣọ́ọ̀bù wa ló kọ́ mọ̀ ó mọ mí nínú shopping mall ni ó mọ mí nínú pé kéèyàn ní shopping mall ó mọ mí nínú. So time wo lọ́bẹ̀ ẹ̀sìn nìkan foundation nǹkan Abuja shopping mall ó lulẹ̀ because you want to make a cheap point fún Ìyábọ̀ Òjó òde wọn yá ẹ̀ ọlọ́wọ́ bá gbọ́ mi rò bí àwọn Nollywood tó ń kọ́pì yẹn mi rò bí wọ́n yá ẹ̀ wọn náà wò gbé sí ayé ẹ bó ṣe kígbe tó ọmọ mi ní kí ló wúkọ ẹ yẹn o kí ló wúkọ ìyàwó Johnson yẹn náà ọmọ mi ní o àbúrò mi ní kíní kan wọn nìkan ló wá fún sí wedding ẹ nígbà tí gbogbo ayé kọ ẹ Lizzy ọmọ yẹn nìkan ló wá sí wedding yẹn. ìyàwó Johnson Adeniji Johnson gẹ́ẹ̀ yẹn nìkan ló wá sí wedding ni nígbà tí gbogbo Nollywood kọ ẹ gẹ́ẹ̀ yẹn nìkan ló máa ń lọ sórí platform ẹ lọ kí ẹ lọ comment tó bá ń ṣe birthday gẹ́ẹ̀ yẹn nìkan ni celebrity tó máa ń celebrate ẹ olórí burúkú so gẹ́ẹ̀ yẹn kó wá máa bá tó yín ìjà for life ọmọ ọlọ́mọdé ṣe yí ẹdún Ọlọ́run jẹ́ kó dá fún yín ọmọ ọlọ́mọdé wòye pé ìjà ò dọ́là orúkọ burúkú ló máa ń sọ ni ṣé o mọ nǹkan tó jẹ́ kí ọmọ yẹn sọnù láyé ẹ̀ ṣé o mọ nǹkan tó jẹ́ kó sọnù kò sí nǹkan kan tó ń ṣe fún ọmọ yẹn kò sí nǹkan kan ṣé o mọ nǹkan tó jẹ́ kó ọmọ yẹn sọnù torí etí tiẹ̀ wọ́n gbé àwọn ọmọ ẹ̀ ṣépè just because of you Lizzy wọ́n ti nígbà yẹn wọ́n gbé àwọn ọmọ ẹ̀ ṣépè wọ́n bú àwọn ọmọ ẹ̀ just because of you ìgbà tó ọmọ yẹn ralé sí London wọ́n ṣe lọ́wọ́ blọ́ọ̀gì ẹ̀ pé wọ́n ló ń pa ọmọ yẹn wá because ó fẹ́ kó jáde kó máa bú wọn ọmọ yẹn bọ́ síta ó ṣàlàyé pé tóòtọ́ lórí wa mọ́gẹ́jì sí London ó ṣàlàyé bọ́n ṣe bá gẹ́ẹ̀tì mọ́gẹ́jì yìí ó ṣàlàyé bọ́n ṣe bá gẹ́ẹ̀tì mọ́gẹ́jì yìí because ó fẹ́ kẹ́ ẹjọ́ máa jà bó ṣe ń jà ó fẹ́ balẹ̀ ayé ọmọ yẹn jẹ́ ọmọ kékeré ṣùgbọ́n lọ́jọ́ tèmi ó ti di gist lover Ṣèyí Ẹdún padà di gist lover ni nítorí pé ọmọ yẹn ò fi ara ẹ̀ lẹ̀ fún ẹ láti balẹ̀ ayé ẹ̀ jẹ́ ó fẹ́ kí ọmọ yẹn náà di ẹni tí gbogbo ayé máa sá fún ó mọ̀ pé mo bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí ọkọ ẹ̀ ò ṣe wá sígbà tó joyè kí ló dé tí ọkọ ẹ̀ ò ṣe wá ṣé ọgbọ́n mo bèèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tí ọkọ ẹ̀ ò ṣe wá kò lè wá because ìyẹn wọn ò fẹ́ káyé wọn bàjẹ́ the more tó má ṣe súnmọ́ ẹ láyé wọn ṣe ń bàjẹ́ sí because gbogbo ayé pátápátá ló ti kọlù gbogbo àwọn tó yẹ kó ṣe wọn lóore pátápátá ló ń kọlù wọn ò dẹ̀ lè ti torí títí ẹ máa lọ́ta torí ẹni táyé ti kọ̀ tì ní ẹ ọlọ́jọ́ tèmi ó máa ń gbé ọmọ yẹn ṣépè ní oníwọ ló ṣàdúrà fún ìwọ tó ń ṣàdúrà fún ara ẹ ìwọ tó yẹ pé àgùn alẹ́ ni ẹ ò ṣàdúrà Lizzy Ajonrin ò ṣàdúrà fún ayé títí ẹ kó dáa fún ẹ pé at the end of the day ó settle for less ni olórí burúkú ló fi ṣọkọ olóṣì èèyàn ló fi ṣọkọ at the end of the day of your life Lizzy olóṣì èèyàn tálákà òun ni láti tó fi ṣọkọ tó pè lọ́kọ you end up your life to settle for less. Look at your life. Yàn dáadáa o yàn dáadáa torí tó bá yàn dáadáa ó máa dá fún ẹ o tẹ́lẹ̀ kí ló padà di ayé Lizzy ayé ẹ̀ di gbàkú lẹ́nu òun lè ń ṣàdúrà fọmọ yẹn àdúrà wo ló ní lẹ́nu ìwọ tọ́lọ́run ti kọ́s wọ́n bí òun sínú kérúbù ní inú sẹ̀lẹ̀ báyìí lọ ti bí òun tóun máa ń jíṣẹ́ ìwọ ń jíṣẹ́ ìwọ tó ti lọ torí balẹ̀ fún èṣù ìwọ tó ti lọ torí balẹ̀ ó ti fi orí balẹ̀ fún Ọbàtálá ìwọ tó ti gbé dúdú mọ́ funfun you are being cursed for doing such thing. You are cursed. I'm shy. God bless you. God bless you. I'm shy. The gist lover. Ó settle pẹ̀lú kí ló wúkọ ẹ̀ Tóyìn Abraham ó dẹ̀ máa ń bá polówó movie ẹ̀ tọmọ yẹn bá ṣe movie I'm shy ó máa lọ bá polówó movie ẹ̀
so kó bá Tóyìn Abraham kó bá ṣọ̀tá títí láíláí nǹkan tí Lizzy fẹ́ nìyẹn ọmọ yẹn sọ pé Tóyìn Abraham ti lọ́kọ títí ẹ̀ òun dẹ̀ ṣì wà pẹ̀lú Adéníjì Johnson kí làwọn wá ń jà fún àwọn ti di ẹni tó ń bímọ kí làwọn ń jà fún ìwọ ló máa jákó ọmọ yẹn ayé ẹ̀ sọ̀rọ̀ kò sẹ́ni kankan tó fẹ́ súnmọ́ ọmọ yẹn frustration wá dé bá ọmọ tó gbé business kalẹ̀ tí Lizzy ní kó máa bá gbogbo èèyàn jà káyé ẹ̀ lè tètè bàjẹ́ báyé Lizzy ṣe bàjẹ́ kò sẹ́ni tó ń jà mọ́lé ayé nobody fight anymore kò sí only Lizzy is fighting torí ẹ̀ láyé Lizzy ṣe bàjẹ́ nobody like Lizzy nobody. Why would that girl continue to fight Tóyìn? No. Why would they fight? Tóyìn lọ́kọ títí. Ọlọ́run ti fún Tóyìn lọ́kọ. I'm sure they fi bàbá yẹn sílẹ̀. Ilé bàbá yẹn ló ti bí ìbejì. Ìwọ dé fẹ́ kó máa bá wọn jà. Tó bá kí n ṣe èṣù èèyàn. Èṣù ni ẹ́. Èṣù gidigidi ni ẹ́. Lizzy. Èṣù èèyàn ni ẹ́. Ewa ni ke ó ti ní shopping mall olórí burúkú ẹ̀dá ló máa believe ẹ̀. Ó ń sákiri jẹ́ káyé mọ̀ pé ó ń sákiri ni ilé ọgbà ọ̀nà ọgbà ló dewé àọ́ràbà ó mọ̀ máa sákiri ni ẹ̀mí ò ní balẹ̀ ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀ Lizzy wàá máa sákiri náà you go run enter you go run sóté you go run enter fàyà aláì pa sákiri ni ó mọ̀ máa sákiri ni ò lè dúró sójú kan wọn bí ìyá ẹ̀rẹ̀ wọn ò bí yàláyà bàbá ẹ̀rẹ̀ kó dúró sójú kan náà kò yé ìyá ọwọ́ pálábá tí Nàìjíríà bá ṣe tán láti mú ẹ ọwọ́ pálábá ẹ máa ségi kò yé ìyá ọwọ́ pálábá ẹ á ségi kò sẹ́ni kankan lẹ́yìn ẹ Lizzy nobody ò lẹ́nibody kò sẹ́ni kankan lẹ́yìn ẹ ògbójú ló ń ṣe lórí social media torí pé wọ́n mọ̀ pé ìjọba ń wà ògbójú ló ń ṣe lórí social media ògbójú ló ń ṣe lórí social media ọmọ court case mélòó tó ní láyé ọmọ court case mélòó tó ní láyé ọmọ court case mélòó tó ní láyé ògbójú ló ń ṣe lórí social media ògbójú àmọye court case tó yẹ pé ò ní fẹ́ lọ tó dẹ̀ mọ̀ pé ń wá ẹ̀ gidigidi lórí burúkú olóṣèlú ẹ mọ bílóníà yẹn tó máa ń talẹ̀ ẹ̀ ti gbàgbé orúkọ mi mọ̀ kó tó dé ti máa ń gbàgbé orúkọ dádì yìí bílóníà yẹn tó máa ń talẹ̀ tẹ́sàbọ̀dù máa ń polówó fún mi ti gbàgbé orúkọ ẹ̀ òun ni Lizzy ń sọ yí pé òun àti Ìyábọ̀ Òjó pààyàn olórí burúkú wá ń sá kiri wá sọ fún yín pé òun ní shopping mall l'Abuja bàbá ẹ̀ ló fẹ́ kọ ni àbí alájà ẹ̀ ló fẹ́ kọ ibo ni wọ́n ti rówó láti fẹ́ kọ iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ ẹ̀ka tapákà tẹ̀sẹ̀ ẹ́ tó ń faṣọ bojú aṣọ náà kò sí nínú gbá ẹ̀ kankan kò sí aṣọ kankan nínú gbá ẹ̀ mọ́ ó láṣọ kankan nínú gbá ó ti wọ gbogbo ẹ̀ pátápátá èyí tó bá gbé síta gan pé òun ló ń tà ó ti wọ̀ ìbílẹ̀ bílíọ̀nù ìbílẹ̀ òun ni Lizzy ń bú tó sọ pé wọ́n pa ọmọ kan ṣoṣo tí ìyá arúgbó yẹn ní nìyẹn pé wọ́n pa ọmọ ẹ̀ bílíọ̀nù ìbílẹ̀ òun ni Lizzy ń bú tó sọ pé ó pààyàn tí Lizzy ò bá kí ń pààyàn ó ti yẹ yín Lizzy can do and undo Lizzy just láti lè sọ fún àwọn èèyàn pé òun win he can do and undo ó dẹ̀ máa ń forí ara ẹ̀ gbé náà ni wọ́n forí ara ẹ̀ gbé ni Ìyábọ̀ tó ń sọ fún yín lórí social media pé ẹ má worry àwọn ọlọ́ta àwọn ọ̀bẹ́nikẹ́ni jà ó ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni ṣe mọ̀ pé tí Ìyábọ̀ bá ṣe nǹkan gbogbo ayé ló máa mọ̀ ó ti yẹ yín sìn yes now Lizzy ò mọ̀ kankan mọ́ kò mọ̀ ọ̀nà tó ń gbé gbà mọ́ kò mọ̀ nǹkan tí Ìyábọ̀ ń ṣe mọ́ because ẹ bá rí Lizzy ẹ jẹ́ ń jẹ́ àyín sílẹ̀ ni tí ẹ bá wá sí orí social media ṣó possible kéèyàn máa wọ aṣọ ẹyọ kan fún odidi ọ̀sẹ̀ kan ṣó possible kò possible náà ó yẹ kẹ́ ti mọ̀ pé Yorùbá ni yín náà tí o bá débi kan sí tó bá hùn ò ní kú ọmọ ẹ̀ ní wọn bí ìyá ẹ̀rẹ̀ kò dúró síbẹ̀ ò ní lè dúró síbẹ̀ wọ́n máa dẹjọ́ yẹn rú ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n máa dàrú ó di dandan kó wọ aṣọ yẹn kí gbogbo yín máa pariwo pé orí ara ẹ̀ rùn onídọ̀tí ni ẹ̀yin ò ṣe shut up kẹ́ má máa sọ bẹ́ẹ̀ because ó fi ń ṣògùn lọ́wọ́lọ́wọ́ ni ó ṣe possible kí èèyàn máa wọ aṣọ ẹyọ kan ṣó possible kí n tún wá sí ìwà lọ́la kí n tún wọ aṣọ lé
kí tún wá ńjọ́ mi kí tún wọṣọ ẹyọ kan kí máa wọṣọ ẹyọ kan kí máa wọṣọ ẹyọ kan ṣe bá aṣọ tí mo wọ̀ lé ní lélẹ̀ kí tún wá lọ́la kí tún wọ̀ ó fi ṣògùn ni because ó ní ẹjọ́ ṣé tí Lizzy ò bá lẹ́jọ́ ṣe rí kó wọṣọ ẹyọ kan lójúmọ́ ṣe rí tó máa wọṣọ ẹyọ kan fún odindi ọ̀sẹ̀ mélòó kan because ogun ni bẹ́ẹ̀ yín tẹ́ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀wẹ̀ tó ti wọṣọ ẹyọ kan ọ̀hún ni ó kíní kan because ẹ̀yin lẹ̀ ń bá jẹ́ kógun ẹ̀ máa jẹ́ ẹ̀ ń jẹ́ kógun ẹ̀ máa jẹ́ kó wọṣọ yẹn tẹ́ ṣe pípé òrí gan òun ẹ̀ máa bàjẹ́ á bàjẹ́ mọ́ lára ń bẹ̀ ti yẹn sí torí ẹsẹ̀ ó ti gùn sẹ́ni tí tọ́ máa sọ pé kó gbẹ jẹ ó rẹ́dì láti kó gbẹ yẹn jẹ ẹni tí ló lè ṣe ayé ẹ̀ dẹ̀ ń bàjẹ́ lọ ni ẹgbẹ́sí ayé ẹ̀yin ẹ sọ pé wọn kó gba lẹ́tà court case tó mọ̀ pé court yẹn gbáàsì gan ẹni kò ní court case yẹn ó gbáàsì gan ẹ máa rí Lizzy tó máa wọṣọ ẹyọ kan bí ọ̀la ló fẹ́ lọ ṣe court yẹn ọ̀la yẹn ló máa tó bọ́ aṣọ yẹn lẹ̀ àárọ̀ ọjọ́ yẹn gangan ló máa tó bọ́ aṣọ yẹn lẹ̀ láti lè lọ sí kọ́ọ̀tì yẹn ọjọ́ yẹn gangan ló máa tó bọ́ aṣọ yẹn lẹ̀ so àwọn á lè dàrú àbí kọ́ máa rojú tiwọn ìdá kan dàrú àbí kọ́ máa rojú tiwọn ọjọ́ yẹn iṣẹ́ mi ṣe kan dún àná dùn fún ọ̀tá ẹ̀ ní tó pè lọ́tà ẹ̀ tó yóò lọ́tà gan-an ayé Lizzy lọ́tà ẹ̀mí títí ẹ̀gbọ́n máa padà bọ́ sí ni ẹni tó wà lórí péjì ẹ tó ò sí lórí péjì ẹ wà lọ bá níbi tó wà wà níwọ ló ń bá wí mẹ́wàá lákàtí fìgbà kan bọ́ síta tó ti bẹ́ẹ̀ mọ̀ nítorí pé ojú lórí burúkú tó kì í dáríjì èèyàn torí ẹ̀ làwọn èèyàn lè dáríjì ẹ Lizzy I'm telling you what you give is what you take àwọn èèyàn lè dáríjì ẹ Lizzy I'm telling you anybody tó ń wù kó o bá ṣe it's just a matter of the time wọn lè dáríjì ẹ torí pé ìgbà tó bá gbé òun ló máa gbé fún wọn náà that's why you have to have a spirit of forgiveness so that àwọn tó ń ṣe abáwá àlẹ́ ayé a máa ń ṣe ra wa ó ti yẹ yín sí tí wọ́n bá forgive èèyàn kan ẹni tí wọ́n náà ṣe á forgive wọn náà but because Lizzy have a spirit of unforgiveness kò sẹ́ni tó lè dáríjì tí wọ́n lè dáríjì èèyàn kò sẹ́ni tó máa dáríjì ẹ Lizzy kò sí because ìka nìkan òun ló wà nínú dictionary ẹ kí wọ́n wá máa fẹ́ràn ẹsẹ̀ yìí pé nínú ìwà àti Ìyábọ̀ ta ló máa ń pààyàn Lizzy ò mọ̀ pé wọ́n ló máa ń pààyàn abatẹnijẹ́ nìyẹn àti ibi tí Ìyábọ̀ Òjó ti pààyàn rí tán sọ pé Ìyábọ̀ Òjó ló pààyàn yìí ṣùgbọ́n àti ibi tí wọ́n ti pààyàn number one ẹni tó kọ́kọ́ pa òun ni Àríkẹ́ ó ti balẹ̀ ayé Àríkẹ́ ti bàjẹ́ ẹni tó kọ́kọ́ padànù nìyẹn Àríkẹ́ ti kú ṣùgbọ́n wọn ti sin ni òkú ni Àríkẹ́ ó balẹ̀ ayé Àríkẹ́ jẹ́ ni Àríkẹ́ ò rí nǹkan kan gbé ṣe láyé ẹ̀ number two òun ni Rótìmí tó balẹ̀ ayé ẹ̀ jẹ́ lódìdí ó bá ìgbésí ayé Rótìmí jẹ́ ni Rótìmí wà nílùú òyìnbó ìjọ ò ló kó èrè wá báyìí oríire tó ń ṣe lélẹ̀ ó dàbí ẹni tí ò sí ìlú òyìnbó ni àìmọye àwọn tó ti pàdánù kò sẹ́ni tó wà lára ẹsẹ̀ ẹ̀ tó ṣoríire àbúrò ẹ̀ tó máa ń pè lábúrò ọkùnrin kò ṣoríire ó wà níbi tó ti ń ṣàlẹ̀ jẹ àbúrò ẹ̀ tó máa ń pè lábúrò ọkùnrin ó wà níbi tó ti ń ṣàlẹ̀ jẹ kò ṣoríire ìyá tó bí ẹ òun ni number 4 tó bí ẹ sílé ayé ìyá yẹn tó ṣì kúrò nínú ayé ni ó tó ṣì ó tálákà tó fi kúrò láyé ni number 5 òun ni bàbá tó bí ẹ tó yẹ pé kọ̀ǹga ló gbẹ́ bàbá yẹn sì wà láyé tó sì ń gbẹ́ kọ̀ǹga bàbá yẹn sì wà láyé tó sì ń gbẹ́ kọ̀ǹga ìgbà tí ìyá ẹ máa kú Lizzy Ajonrin ó ti ń lo mọ́tò bó ṣe sọ ìgbà tí ìyá ẹ máa kú ó tún lọ jẹ gbèsè casket tó fi sí ìyá ẹ 12,000 naira ni wọ́n rà ní 2012 ni wọ́n sì ìyá ẹ ojú ayé ti là gan ìyá ẹ tó ṣì nínú uncompleted building ìyá ẹ kú sí ó kọ́lé fún ìyá ẹ tó fi kú ìwọ dẹ̀ ń gbé nínú 2 bedroom house ìyá ẹ dẹ̀ ń tó òṣì ìyá ẹ wà nínú òṣì ìyá ẹ fọsẹ̀ jẹun ni tí ìyá ẹ ò bá fọsẹ̀ kò lè jẹun ìyá ò rí ilé gidi gbé ìyá ò rí àlàáfíà gbé nínú ayé àlàáfíà ìyá ẹ ó ṣe fíàfíà àlàáfíà ìyá ẹ jẹ́ fíàfíà ìyá ò rí ilé ayé gbé ayé ìyá ẹ bàjẹ́ ó sì yé ìyá ẹ apànìyàn ni wọ́n máa ń pààyàn ni kò yẹ aláyé bàjẹ́ ni wọ́n kò sẹ́ni kankan tó ṣoríire tó gbówó lọ sẹ́nu lẹ́gbẹ̀ẹ́ Lizzy kò sẹ́ni tó ṣoríire lẹ́gbẹ̀ẹ́ aláyé bàjẹ́ ni
You are just a wicked soul. Kò yé ya wicked soul ni. You are just a wicked soul. Wọ́n kọ́ ló máa sọ fún wa lórí social media. Ìyábọ̀ máa ń pààyàn, Ìyábọ̀ máa ń pààyàn, Ìyábọ̀ máa ń pààyàn. Tá a dẹ̀ rí gbogbo àwọn tó súnmọ́ Ìyábọ̀ tó ń ṣe oríire. A dẹ̀ rí gbogbo wọn àwọn ọmọ ọ̀dọ̀ tí Ìyábọ̀ ní tó tún ṣe surprise fọ́mọ ọ̀dọ̀ mi gbọ́ rí. Ìyábọ̀ máa ń ṣe pàrọ̀rán fọ́mọ ọ̀dọ̀ ẹ̀. Lọ́wọ́ gbogbo ọmọ ọ̀dọ̀ èyí tó bá láṣọ tó ti ya nínú wọn. Gbé jáde. Gbé ọmọ Ìyábọ̀, gbé àwọn ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ jáde, àwọn ọmọ tí ò ń ṣe pé òun ló bí wọn. Àwọn tó ń ṣe ọmọ ọ̀dọ̀ fún Ìyábọ̀ Òjó. Jẹ́ ká kó wọn síta ká gbárí kẹ́sì. Ẹrú làbí kẹ́ máa jẹ́ lára lọ́dọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ tí Ìyábọ̀ àwọn tó ń ṣe ọmọ ọ̀dọ̀ fún Ìyábọ̀ Òjó. Ẹrú ló máa jẹ́ fún Àríkẹ́. Ẹrú ló máa jẹ́ fún Àríkẹ́. Ẹrú ni Àríkẹ́ máa jẹ́ sí wọn. Àwọn ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó tí wọ́n bá bọ́ síta Àríkẹ́ máa ṣẹrú fún àwọn ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni. Torí pé ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ọmọ yẹn ní bone straight hair. Ọmọ yẹn ní bone straight hair. Ọmọ yẹn ní bone straight hair. Ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ó ní bone straight hair. Ó lo bone straight. Ọmọ ọ̀dọ̀ ń lo bone straight. Àríkẹ́ ń gẹrun ni. Àríkẹ́ máa ń fa orí ẹ̀dán ni. Ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ní bone straight hair. Ó ní bone straight hair. Ó dẹ̀ lè sọ̀rọ̀. Torí Ìyábọ̀ Òjó wọn lọ sí school. Ó wọn lọ sí school. English ẹnu ò ní mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ló jẹ́ lọ́dọ̀ Ìyábọ̀ Òjó. Ó ní rí ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó kó sọ pé house girl eléyìí o. Àfi tí Ìyábọ̀ Òjó bá sọ pé house girl ni. Ṣé pé ẹ yàtọ̀ síra yín? Olórí burúkú olóṣì. Ibi tí ayé Àríkẹ́ bàjẹ́ dé, Àríkẹ́ ń ṣe bí dodo yọ. Àríkẹ́ bá sọ̀rọ̀ bá ẹyọ kọ̀ọ̀kan ló wọ́n máa sọ. Wọ́n máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ayé Àríkẹ́ ti bàjẹ́, frustration ti bà ayé ẹ̀jẹ̀. Ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ní boyfriend. Ó ní boyfriend. Ó wà láwọn láti ṣe ilé ayé. Àwọn ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ máa sọ pé èjì báyìí, o gbọ́dọ̀ ti marry o, gbọ́dọ̀ tó bá ti tó èjì báyìí o máa marry o. Ọmọ ọ̀dọ̀ ti tiẹ̀. Ojú ẹ lọ Àríkẹ́ jù ẹ lọ. Àríkẹ́ ti kọjá 40 something years. Lizzy Ajonrin kò lọ́mọ kò lọ́kọ kò lẹ́nibody. Wálé tó tún wá fẹ́ fẹ́ Àríkẹ́ Lizzy ó tún do. Odo. Ó tún do. Ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ó ní bone straight hair. Ó ní bone straight. Èló ni owó oṣù tó ń fún. Ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ó ní bone straight hair. Tó bá rí bàbá birthday gift tó ń fún ọmọ ọ̀dọ̀. Tó bá kí n ṣe pé wọ́n kọ́ ní comment section pé ọmọ ọ̀dọ̀ ni màá ní ọlọ́run pa ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ó rí skin ọmọ yẹn ni ó rí skin ẹ̀ kó wọ́n fi wo ṣáláwọ̀ Àríkẹ́. Lizzy àmọ́yé àwọn èèyàn tó ti pàdánù tó ti lórí wọn tó ti gbá ìsìnkí wọn ó mú àìsìnkí Àríkẹ́ ó fi ń ṣe jam àgbákò àìsìnkí Àríkẹ́ ó fi ṣe jam àgbákò. Àwọn wá sí social media ní Ìyábọ̀ máa ń pààyàn, Ìyábọ̀ máa ń pààyàn, Ìyábọ̀ máa ń pààyàn. Ìyábọ̀ tó yẹ pé tó bá fi ọmọ ẹ sọ́dọ̀ Ìyábọ̀ ó máa tún ayé ọmọ yẹn ṣe ni. Ó make sure yìí pé àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ wọ́n ní basic education. Àwọn ọmọ ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó wọ́n ní basic education. Èyí tó bá fẹ́ fọ́dà mọ̀ kó fọ́dà mọ̀. Kò dí wọn lọ́wọ́ pé kó má fọ́dà mọ̀. Ó máa tún wọn lọ sí school. Èyí tó fẹ́ fọ́dà mọ̀ tó fẹ́ kàwé dáadáa á tún sọ pé kán ní ìṣó. Lizzy ò kàwé. Born through away ni ẹ ò lọ sí school. Class captain ló kàn ń ṣe lọ́dọ̀ àwọn onírú ìwọ tó ń fọlẹ̀. Tó pé my 12 ló ti ń fọ ẹsẹ̀. O lè mọ rírì education. O mọ iye ọdún tó fi sọ pé Rótìmí gbé pẹ̀lú ẹ̀ ni. Pé kàkà kó sanwó school Rótìmí ó lọ fi sẹ́nu kọ́ṣẹ́. Déngbà tó máa sanwó school yẹn báyìí ó ní àádúró owó ìlú Rótìmí fẹ́ fi kàwé. Tó lè lọ fi ralẹ̀ tó máa gẹ́ẹ̀dì nínú ẹ̀. Ó lọ fi sẹ́nu kọ́ṣẹ́ pé kó lọ kọ́ṣẹ́ ni. Ṣé pé wà tí Ìyábọ̀ yàtọ̀ síra wọn? Tí Ìyábọ̀ bá gba ọmọ kọ́mọ láti fi ṣe ọmọ ọ̀dọ̀ ó máa mú lọ sí school ó máa kọ́kọ́ wọn lọ sí school àwọn ọmọ tí ò ń ṣọmọ ẹ̀ ọmọ ọ̀dọ̀ kéèyàn tó máa wọ́n mọ̀ lọ sí school ó máa wọ́n lọ sí school ó dẹ̀ ṣì máa sanwó tí ó yẹ kó san á dẹ̀ ṣì máa rán ọmọ ọ̀dọ̀ yẹn lọ sí school. Ìwọ wá sọ social media wá rò bí àwọn èèyàn yẹn ló máa course ó mọ gbogbo orí tó ti fún lóúnjẹ jẹ bí you anything tí Ìyábọ̀ ti ṣe ń lé ayé ṣó ti rí pé dáadáa tó sò sínú ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ gbogbo orí tí Ìyábọ̀ ti ràn lọ́wọ́ gbogbo orí tí Ìyábọ̀ ti sò dáadáa sínú ayé wọn kò lè jẹ́ kí èpè tó ń ṣẹ́ṣẹ́ nínú ayé ẹ̀ àti nínú ayé àwọn ọmọ ẹ̀ kò lè jẹ́ kí èpè yẹn wáyé kò lè jẹ́ kó wá kò lè jẹ́ kí ó mú ṣẹ nínú ìgbésí ayé Ìyábọ̀ ọ̀dẹ̀ èṣí ló wà má dàbí ọ̀dẹ̀ èṣí kò lè wọlé tó kàn waste time ní nísìn tẹ́lẹ̀ yẹn
You're just wasting your fucking time. Àti bàtà pé wá sí social media. You're just wasting your time. Wasting your time, wasting your energy, wasting your resources, wasting your data. Because God have not said it. What God have not said. Talento Michelle. Wà kàn wí pé Ìyábọ̀ ń rìn lórí omi without fear. I don't rìn omi yẹn kọjá. Lizzy. Ibẹ̀ ló máa ti mọ̀ pé power pass power. Kò yíyà. Wọ ìkàjà ti jà ti rádaràda. Kò sẹ́ni tó ṣoríire nínú ayé ẹ̀. Ó ń sọ mí ní fídíò yẹn lọ́wọ́. Ó ní pé nígbà tí Rotimi fẹ́ lọ sí school tó máa gbọ́ yẹn tán ní pé kó san fún owó school ó lọ fi sẹ́nu kọ́ṣẹ́ ni pé kó máa lọ kọ́ṣẹ́. Ó mú lọ sí Tẹ́jú Oṣó kó lọ kọ́ṣẹ́ torí pé owó tó fẹ́ fi lọ sí school yẹn ìgbà tó lọ fi ra ilẹ̀ ó ní iye tó gé ní lórí ilẹ̀. Ó dẹ̀ sọ pé wọ́n ló bí Rotimi. You must be daft. Ó dẹ̀ sọ pé wọ́n ló bí Rotimi. Ó daft gan ṣá. Ó ní ìgbà tó mú Rotimi tó lọ register ẹ̀ pé ìgbà tí wọ́n sọ iye tí school yẹn máa gbà lọ́wọ́ ẹ̀ pé ó béèrè pé ṣé gbogbo tó máa fi wà níbẹ̀ ni tí Rotimi máa fi kúrò ní gbogbo school yẹn ni wọ́n ló ti wọ́n ní part time ni ó gbé owó yẹn ó lọ fi ra ilẹ̀ Ìyábọ̀ Òjó gbówó títí ó san ayé àwọn ọmọ ẹ̀ wá da olórí burúkú ẹ̀ fẹ́ máa yọjú ó máa ṣòfò ẹ̀mí ni Lizzy wàá ṣòfò ẹ̀mí. Ó wá rí pé Ìyábọ̀ Òjó ti ń jẹun ọmọ pé Ìyábọ̀ Òjó ń jẹun ọmọ lásán àìsàn ló jẹ́ sí ẹ Lizzy ó máa àìsàn yẹn máa pa ẹ ni ẹ̀fọ́rí ló jẹ́ fún ẹ orí yẹn máa fọ́ ẹ pa pé o tiẹ̀ rí Ìyábọ̀ Òjó ń jẹun ọmọ ó fẹ̀yìntì oúnjẹ ọmọ ò wá kan lẹ́nu ẹ̀ orí máa fọ́ ẹ pa ni Lizzy Ọlọ́run bá ń gbọ́ àìsàn yẹn máa gbé ẹ dè wá sọ pé irú ẹni tó jẹ́ pé Ọlọ́run ò cause somebody that God have not caused táwa lẹni tó fẹ́ ṣépè fún Ìyábọ̀ Òjó tí èpè yẹn máa wá sí ìmúṣẹ kò sí. Somebody God is blessing. Ẹni tí Ọlọ́run gbéga wá ní wọ́n fẹ́ gbé ṣubú ọmọ pọ́n máa padà ṣubú ni wá ṣubú àwa wá ṣubú ẹ̀yìn Lizzy cut your life. Guys, I rest my case here. Please don't do evil, as I said. Don't do evil to anybody. Don't hate on anybody. Don't let your life end like Lizzy. Lizzy di ẹni tó sọ pé òun kọ́ shopping mall kò sí address ńbẹ̀. Shopping mall tó wà l'Abuja kò ní address. Don't let your life end like that. Shopping mall tí ò ní address, shopping mall tó lè show fully. Wọ́n lè show it completely. Alákadá tí Tóyìn Abraham ṣe nítorí Lizzy ló ṣe movie. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá sọ fún Tóyìn Abraham kó bá wa ṣe another one sí. Alákadá tó ṣe ìwọ ló ní Lizzy. Ìwọ gangan ni alákadá yẹn ń bá wí. Ó ti rí reason why tó lè bẹ́ẹ̀ ṣe. Torí you are not in their caliber. Ó ní nǹkankan. Nothing. Wo ìrẹ́pọ̀ tó wà láàrin Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham àti kí lorúkọ Fúnkẹ́ Akíndélé wo bó ṣe nífẹ̀ẹ́ ara wọn. Wo ìrẹ́pọ̀ tó wà láàrin wọn. Orí Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó. Ó lè níwò ẹ̀mí ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn tí Tóyìn Abraham ní fún Ìyábọ̀ Òjó. Ó lè ní láíláí. Ó lè ní láíláí. Nígbà tó máa ṣe àwọn tó lówó jù. Tóyìn Abraham kò rú ga sókè. Ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ó gbọ́ pé ṣe máa ń pe Ìyábọ̀ Òjó ni. Ó pè ní Ìyábọ̀ Òjó. Ó máa ń fún ní respect. Despite pé movie Tóyìn Abraham ó máa ń skyrocket gan. Kò disrespect Ìyábọ̀ Òjó rí. Ó máa ń respect àǹtí mi. Kò disrespect ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n lọ́lọ́run gbéga bíi ti Tóyìn Abraham wọ́n máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ báyìí ni wọ́n máa tẹ̀ wọ́n pa ni. Ṣọ́ọ̀bù wo kò sí ṣọ́ọ̀bù kankan Jessica don't disturb your life. Kò sí shopping mall kankan kankan. It's just a fake. Àwọn Tóyìn tó tiẹ̀ kí ẹ̀ bí ó wà láyé irú Tóyìn ò tiẹ̀ mọ̀ bóyá ó wà láyé ojoojúmọ́ ló ń gbé fídíò sórí YouTube ojoojúmọ́ very lovely movie. Tẹ́ bá lọ sí Tóyìn Abraham ní orí YouTube
ẹ lọ wo àwọn beautiful movie tó ń gbé síbẹ̀. You need to go and watch it. Gbogbo wọn busy ni. Wọ́n ń dùn ẹ̀. Wọ́n ní ẹ máa parade ẹ ní. Ẹ máa parade ẹ nítorí pé o mọ̀ pé wọ́n ń sá kiri. Ìwọ tó ní kó máa parade àwọn movie oní movie. Ìwọ dẹ̀ ń sá kiri. Wà ló kọ́ ṣọ́ọ̀bù. Àbújá tán gbé ẹ lọ àbí? Àbújá tán gbé ẹ lọ. Wà ló kọ́ ṣọ́ọ̀bù. Fisha sí. O gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù yẹn hàn wá o. Àdírẹ́sì tó wà ńbẹ̀. A need láti wá patronize. Ní irú ayé láyé bàjẹ́ wọ́táyé ẹ̀ tí mú jégejége. Tó bá kí n ṣe pé Àríkẹ́ jẹ́ olójú kòkòrò ni ayé Àríkẹ́ ó gbá gbogbo kárí ọmọ yẹn jẹ́. Ayé kọ ọmọ yẹn òun tún kọ. Ó gbá gbogbo kárí ọmọ yẹn jẹ́ acting nìkan lọmọ yẹn wá ní passion fún láti ṣe. Olórí burúkú ẹ̀ ó sọ di ẹni tó máa ṣe wákà. Tó máa ké fún ẹ láàárọ̀. Ìyá òun o, ìyá olówó òun o, tó dẹ̀ ní kọ́bọ̀. Ó ní kọ́bọ̀. Àríkẹ́ máa kígbe ní ìyá olówó òun o, olówó o, kíní kan olówó o. Ó dẹ̀ ní kankan. Nǹkan tó sọ Àríkẹ́ dì nìyẹn. Àríkẹ́ tó yẹ kó máa lọ máa ké wákà yẹn nínú movie. Àríkẹ́ àti wọ Nollywood báyìí. Ta ló wà pẹ̀lú Tony Abraham? Àti wọ Nollywood. Àríkẹ́ máa ti máa gbé movie lọ sí kí lórúkọ cinema. Òun náà àti ní channel tiẹ̀. Lizzy ọmọ yẹn ò jẹ́ nǹkan kan nu ayé. Ọkọ kò ní. Láti ló ń bá sàn. Láti ló ń bá Àríkẹ́ sùn sí. Láti ló ń bá gírísì òbò ẹ̀ kó má bàa di lákiri bòtò. Kó má bàa di lákiri bòtò tí ò ní ojú awẹ́ mọ́. Àti ló ń bá fokórin òbò ẹ̀. Ó bá fokórin. Ìwà láyé bàjẹ́. Tẹ́lẹ̀ lè ṣe máa sọ fún kí ló dé tí Fọlá ò fọkọ ṣé ó di dandan kó fọkọ ní lẹ́yìn ọmọ mẹ́rin kí ló tó fẹ́ lọ ṣe lé ọkọ because ó mọ̀ pé láti máa jáde kúrò lọ́dọ̀ ojú ẹ̀ bá ti là láti máa kúrò lọ́dọ̀ máa padà lọ sọ́dọ̀ ẹ̀ torí ẹ̀ kò nídìí láti fọkọ torí pé láti ti sọ fún pé tọ́jú òbò ẹ̀ yíyà láti ti sọ fún Fọlá pé tọ́jú òbò ẹ̀ bíbí aláwọ̀ àti láti sọ pé tọ́jú òbò ẹ̀ lọ́lá dẹ̀ tọ́jú òbò ẹ̀ torí pé láti ń padà ń bọ̀. Gbogbo nǹkan tó fẹ́ lọ kó wá látọ̀dọ̀ ẹ̀ ó ń padà bọ̀ wá bá. Ló ṣe aláyé bàjẹ́ láyé wọn. Guys, I rest my case. Don't worry yourself. Kò ní ṣọ́ọ̀bù kankan ní Abuja. Kò ní snap. Ṣé bá ṣe máa ń kọ́lé nìyẹn ni? Ṣé bá kan máa ń ṣe shopping mall nìyẹn? Ìgbà tó wọ́ tẹ̀lé Abuja tó wọ́n sọ pé òun ní ṣọ́ọ̀bù láwùjá. Òun ti ká Abuja mọ̀. Ìgbà tó wọ́ tẹ̀ wèrè. Guys, mo fi yín sílẹ̀ jàre. I love you, Jọ. Díẹ̀ máa lọ jàre. Gbogbo ìtara wọlé nílùú Nàìjíríà kò lè gbé wá àfi tó bá máa tún dákúyà tó jẹ wá. Adéyẹjú bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Odùduwà nation. Ẹ̀yin mọ́ mi bẹ̀rẹ̀ dáàdì mi rárá kan tí mò ń tà àwọn spiritual products lóríṣiríṣi ọṣẹ ìṣẹ́gun àánú àrọ́bí ìṣínà àmúbọ́ victory mercy soap mercy oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aṣọ pẹ́pẹ́ bible àti kí ló tún wà bẹ́ẹ̀ lọ àwọn lọ́fíńdà lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show ní ìlú Amity ní nọ́mbà 76 Whitewall Street àdéhùn jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun gan ire o.